ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ ẹ lọ gbomi lákaná ká sì gbájúmọ́ iṣẹ́ wa. Ẹ káàbọ̀ sórí bó ṣe ń lọ lórí Kilarigbo TV lónìí tèmi tá àmọ̀nà Bọ́ládé lèmi jẹ́. Lónìí a tún ní àwọn àkójọpọ̀ orin tí a mú wá fún yín ẹ má bá wa kálọ à ń bọ̀. Pẹ̀lú gbogbo ìjà tó wà ní ìgboro láàrin òṣèré oníṣèlóbìnrin Lizzy Anjorin àti Tóyìn Abraham àti ní àwọn kan gbòógì òṣèré àti àgbà ọ̀jẹ̀ tí wọ́n bọ́ síta sójú ìwé Tóyìn láti kì í lóríkì àti láti gbàdúrà fún àwọn náà ní Fẹ́mi Adébáyọ̀ àti màmá Jọkẹ́ Sílẹ̀. Tó ti mo yanjú mo máa wọ nǹkan tó fi máa wo bẹ́ẹ̀ mi dé mo wá yẹ gbà ló wá fún gàlẹ́wàrí tí mo yanjú àti gàyẹ́ báyìí. Ìjà tó bẹ́ sílẹ̀ láàrin òṣèré lóbìnrin Lizzy Anjorin àti Tóyìn Abraham, òṣèré oníṣe lókùnrin àgbà Fẹ́mi Adébáyọ̀ àti Jọkẹ́ Sílẹ̀ ti lọ sórí ẹ̀rọ Instagram page wọn láti kì àti láti gbóríyìn fún òṣèré oníṣe lóbìnrin Tóyìn Abraham pẹ̀lú àdúrà gẹ́gẹ́ bí abiyamọ. Èyí wáyé lẹ́yìn ìgbà tí òṣèré oníṣe lóbìnrin Tóyìn jáde síta tó sì ké gbàǹjarè ó ké lóhùn rẹ̀ wípé níṣe ni arábìnrin Lizzy Anjorin wọ́n gbé òun ṣépè pẹ̀lú ẹni tó jẹ́ pé wọ́n gbajúmọ̀ dáadáa lórí Instagram Esabod. Wọ́n tún ṣépè fún ìwé ìyìn tí ṣe ọmọ Tóyìn àti ọkọ rẹ̀ Kọ́láwọlé Àjẹyẹmí. Tá bá ní kí ká padà sí àwọn àṣẹ̀yìnwá nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin Tóyìn Abraham àti Lizzy Anjorin ní àkókò ìgbà tí arábìnrin Tóyìn Abraham bímọ rẹ̀ náà ni a gbọ́ wípé ìjà bẹ́ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí a bẹ̀rẹ̀ sí ní rí fídíò onírọ̀rùn tó wà ní ìgboro tí arábìnrin Lizzy Anjorin àti Tóyìn Abraham fi ń bára wọn jàkadì tí Tóyìn Abraham sì sọ nǹkankan. Ní gbogbo àkókò náà ni arábìnrin Lizzy Anjorin ní níṣe ni Tóyìn Abraham bí ọmọ rẹ̀ ìrè sí ilé alágbo. Àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ wá já lórí wípé irọ́ pátápátá kò ti sí òkòtó kankan nínú nǹkan tí Lizzy Anjorin sọ rárá o. Ní báyìí òṣèré àti ìlúmọ̀ọ́ká lóbìnrin ẹni tí ó gbajúmọ̀ dáadáa nígbà tí a máa ń rí wọn lórí project fame gẹ́gẹ́ bí olùkọ́ni àti olùtọ́nisọ́nà fún àwọn olùdíje dupò project fame. Àwọn náà ni màmá Jọkẹ́ Sílẹ̀. Àwọn ti bọ́ síta o láti gbàdúrà fún Tóyìn Abraham wípé ẹ̀jẹ̀ Jésù ti bo ọmọ rẹ̀ kò sì sí èpè kankan tí yóò bo orí rẹ̀. Ẹ gbọ́ bí màmá Jọkẹ́ Sílẹ̀ ṣe kọ ọ̀rọ̀ wọn síta sójú ìwé Instagram arábìnrin Tóyìn Abraham. Ó kọ báyìí wípé Olúwatóyìn ọmọ Abraham aya Àjẹyẹmí mọ́mì ìwé actor of life God bless you at Toyin_Abraham. The causes shall not stand. You are covered in the blood of your king on the set of Ash Ogundagbede, king of thieves. Bẹ́ẹ̀ ni màmá Jọkẹ́ Sílẹ̀ ṣe kọ ránṣẹ́. Bákan náà Fẹ́mi Adébáyọ̀ kọ tirẹ̀ rí ránṣẹ́ wípé Olúwatóyìn ọmọ Abraham aya Àjẹyẹmí mọ́mì ìwé actor ayé God bless you at Toyin_Abraham. Please guys, help me embarrass Toyin with prayer. Still on the set of Ash Ogundagbede, king of thief. Ó lè òní ìjà mọ́ wa o lágbára Ọlọ́run bá. Ẹ wá gbọ́ bí Tóyìn Abraham ṣe dá ọ̀rọ̀ rẹ̀ padà fún Fẹ́mi Adébáyọ̀. Ó kọ báyìí wípé bọ̀dá Fẹ́mi, I love you so much and I can't wait for the world to see it. I miss you and miss our mangoes and fried meat more. Wọ́n ní wípé àwọn ṣe àfẹ́rí bọ̀dá Fẹ́mi Adébáyọ̀. Bákan náà àwọn ti miss mango àti ẹran sísun tí wọ́n jọ máa ń jẹ papọ̀. Bákan náà Tóyìn Abraham tún dá màmá Jọkẹ́ Sílẹ̀ lóhùn. Ó sọ wípé thank you so much mommy, love you with all my heart and this just lifted my spirit more. Ẹ ṣé gan-an ni mọ́mì mi. Tóyìn Abraham pè Jọkẹ́ Sílẹ̀ gẹ́gẹ́ bí mọ́mì rẹ̀ nítorí pé abiyamọ ni wọ́n lóòótọ́. Ajé ògúngúlú sọ̀kalẹ̀ sínú ilé mi mo sì ń gbowó mi lóní standby. Òṣèré oníṣe lóbìnrin Ẹnìlá Badmus náà ni ó sọ̀rọ̀ sí ọ̀kan lára àwọn fáǹsì rẹ̀ tí ó béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ ṣé ó ronú ni. Sorry, I'm allergic to fake friends. Òṣèré oníṣe lóbìnrin àdùnmáàdán ẹni tó rí mùrùmùmù dáadáa tá sì ti rí nínú àwọn sinimá ọlọ́kan-ò-jọ̀kan Ẹnìlá Badmus lọ sórí social media rẹ̀ láti gbáyà ọ̀kan lára àwọn followers rẹ̀ tó orúkọ rẹ̀ ń jẹ́ 16 gram tí ó béèrè lọ́wọ́ Ẹnìlá wípé ǹjẹ́ ṣé ó ń ronú ni. Ńṣe ni Ẹnìlá Badmus ò bá finá sílẹ̀ lórí òrùlé sùn bí ó ti gbáyà ẹni ọ̀hún. Ó sì bẹ̀rẹ̀ sí ní bi ẹni ọ̀hún ní ìbéèrè lóríṣiríṣi wípé ǹjẹ́ ṣé o tiẹ̀ mọ bí mo ṣe ń gbègbè sí ayé mi ni kí o tún sọ wípé níṣe ni mò ń ronú. Ní báyìí Ẹnìlá Badmus wá jẹ́ kí ó mọ bí òun ṣe tó níbi tóun ti dé, irú àwọn èèyàn tóun ń bá rìn, irú àwọn èèyàn tí òun fi ẹ̀rín sí lójú
ó ní kódà kò sí ìdí tí òun yóò fi máa ronú nítorí oúnjẹ tó yẹ kóun jẹ lásìkò ni òun rí jẹ. ní báyìí ó wá kọ àwọn ọ̀rọ̀ rẹ̀ láti ẹ̀ fi punctuation mark àbí nǹkan kan sí, kódà kò fi àǹfààní kankan fún ààyè kankan bí ó ti bẹ̀rẹ̀ sí ní fi ìbínú fi kọ àtẹ̀jíṣẹ́ fi ránṣẹ́ sí ẹni ọ̀hún lórí Instagram. Ẹ̀gbọ́n bí ó ti kọ rẹ̀ ó sọ wípé me that I am good cashing out steadily living my best of the best life officer no worries and no thinking me that I have all the connect me that can never be broke again me when all niggas are rich as fuck me that I hit what I feel like èmi kò mọ̀ sọ ẹ̀nà lábàdàn tó kọ́ o that I am not owning anybody me that is not competing with anybody me that know all the top people in my country ó náà wọ́n mọ àwọn lọ́lá àti ọlọ́lá ní ìlú Nàìjíríà wà níbí báyìí me that I am grateful to God that I put smile on people's face me that I wear what I like to wear àti bẹ́ẹ̀ lọ. Ó bá pọ̀rọ̀ rẹ̀ báyìí wípé me that I am shining with the I am mighty me that I run at any bad essential at any bad production at any Badmus TV at any Badmus production at Dabi Line me that I'm happy that I'm a boss. Ṣé ẹ ti wá ràwòrán fọ́tò tí ẹni láfi wọ́n ṣe yìí ó bá post rẹ̀ gẹ́gẹ́ bí boss lady. Ìwọ lọ fi ọmọ rẹ fún àgbàlagbà láti fẹ́, ìwọ sì wá lọ fẹ́ ọ̀dọ́kùnrin. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti gbáyà ìyá Regina Daniels tí orúkọ rẹ̀ jẹ́ Rita Daniels tí a rí wípé ó ṣẹ̀ ṣe ìgbéyàwó láìpẹ́ yìí. The truth need to be told. Not when you're about to close $1 billion deal. Zara is an amazing shaker. Àwòrán fọ́tò òṣèré olóbìnrin àgbà Rita Daniels ti ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára níbi tí a ti rí òṣèré náà pẹ̀lú ọkọ rẹ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbé ní ìyàwó. Níṣẹ́ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní gbáyà arábìnrin Rita Daniels wípé ó fi ọmọ rẹ̀ fún bàbá arúgbó òun sì lọ fẹ́ ọ̀dọ́kùnrin tí egungun rẹ̀ ṣèṣe ṣàmùṣàmù. Ní báyìí ìròyìn tún fi tó wa létí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ní ìlú Delta ni wọ́n ti lọ ṣe ìgbéyàwó tó ní ìbílẹ̀ iyún traditional wedding tó sì jẹ́ wípé níṣẹ́ ni àwọn tí wọ́n súnmọ́ arábìnrin Regina Daniels dáadáa wọ́n jẹ́ kó yé aráyé wípé Regina Daniels lọ síbi ìgbéyàwó tó ní ìbílẹ̀ tí ìyá rẹ̀ Rita Daniels tí ó ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ní báyìí a ti bẹ̀rẹ̀ sí ní àwọn àwòrán fọ́tò yìí tí a sì rí Rita Daniels tí ó múra ní ìlànà ti ìbílẹ̀ tí ó sì gbá ọkọ rẹ̀ mú ní pẹ́kípẹ́kí. Tá a bá sì wá wo àwòrán fọ́tò náà dáadáa á rí pé ọ̀dọ́kùnrin ṣì ni arákùnrin yìí bó ti dẹ̀ pé ó ti kúrò ní ọmọ 20 ọdún àbí ọmọ 30 ọdún ṣùgbọ́n tá a bá ní ká wò sí ìyáàfin Rita Daniels á rí wípé ọ̀dọ́kùnrin yìí egungun rẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé young Nigerian man ṣì ni ní èdè òyìnbó. Ní báyìí àwòrán fọ́tò yìí jẹ́ kí a tún mọ̀ wípé arábìnrin Rita Daniels ti gba òrùka sọ́wọ́ èèyàn engagement ring tí èyí sì jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní bu wípé kò bójúmu kí ìyá fi ọmọ rẹ̀ fún arúgbó kóun sì lè fẹ́ ọ̀dọ́kùnrin. Ẹ wá gbọ́ bí wọ́n ṣe gbáyà ní onírànran ní èdè òyìnbó. Arábìnrin Jasmine_Precious òun kọ wípé pikin marry oldie mama marry youngie love is blind. Wọ́n ní ìfẹ́ fọ́jú. Bákan náà Tick Diddy òun kọ tirẹ̀ wípé she gave her daughter the old one and took young one. Ó ní ó fi ọmọ rẹ̀ ní arúgbó òun sì mú ẹni tó yẹ pé ọ̀dọ́ sì ni. Bákan náà ẹni tó jẹ́ expensive girl òun kọ wípé ma give am old papa go marry young. Wow. Pikin Pearl òun kọ tiẹ̀ pé lo they did exchange young for old. Ó bá fi emoji ojú tó rẹ́rìn sí wípé congrats to her àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nǹkan ti arákùnrin Ami_Nick27 òun kọ sọ pé twist of life. Her daughter is married to an older man and she's getting married to a younger man. Èmi kan mọ̀ sọ́. Obìnrin kóbìnrin tó bá súnmọ́ ọkọ mi náà ni mọ́ bàbá mi jó gbúrúgbúrú. Ta ló ṣe léyìí? Ìyàwó olórin lọ́kùnrin Yínká Ayéfẹ́lẹ́ tí orúkọ rẹ̀ jẹ́ Tèmítọ́pẹ́ Ayéfẹ́lẹ́ ló sọ̀rọ̀ ìsíta láti fi gbáyà àwọn fáǹsì pé kí wọ́n mọ òdiwọ̀n wọn. Ó dúpẹ́ ọ̀nà tí Ọlọ́run gbà ọ̀tá mi pè ní. Tèmítọ́pẹ́ Ayéfẹ́lẹ́ ìyá ìbẹ́ta ẹni tó jẹ́ pé ó ṣe ìgbéyàwó alárinrin aládùn pẹ̀lú gbajúmọ̀ olórin lọ́kùnrin àti ìlúmọ̀ọ́ká Yínká Ayéfẹ́lẹ́ pẹ̀lú olùdásílẹ̀ ilé ìròyìn arábìnrin Tèmítọ́pẹ́ Ayéfẹ́lẹ́ ti bọ́ síta láti gbàdúrà wípé obìnrin kóbìnrin tó bá gbìyànjú tó sì pera rẹ̀ ní fáǹsì ọkọ rẹ̀ tó wá ń dọ́gbọ́n láti gbé e súnmọ́ Yínká Ayéfẹ́lẹ́ nínú ẹ̀mí mímọ́
máa bá òun jó dáadáa. arábìnrin yìí sọ wípé kò í ṣe wípé wọn ò fààyè gba ẹnikẹ́ni láti jẹ́ fáǹsì ọkọ òun tàbí kó jẹ́ wípé kán kó ọkọ òun jẹ gẹ́gẹ́ bíi màkàrónì, àmọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó ní òun mọ̀ wípé ọkọ òun ó jẹ́ ẹni tó dùn ún rí, ó jẹ́ ìràwọ̀, ó sì jẹ́ akínkanjú ènìyàn. ó ní òun mọ̀ wípé wọ́n fẹ́ràn láti máa ní ìfàmọ́ra sí ọkọ òun láti ọ̀nà tó jìn réré. ó ní àmọ́ síbẹ̀síbẹ̀ tí wọ́n bá gbìyànjú láti súnmọ́ ọkọ òun, ó ní pé níṣe ni iná ẹ̀mí mọ́ àjẹwọ̀run ni ló ní gbùrùgbùrù. ó ní ọkọ òun ó jẹ́ èèyàn tó dáa àti alálùbáríkà ènìyàn. Tèmítọ́pẹ́ Ayéfẹ́lẹ́ jẹ́ ká mọ̀ wípé ọkọ òun jẹ́ èèyàn tó dùn ún rí, ó sì jẹ́ oníwà rere. ó ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí sì jẹ́ pé ó ti jẹ òun ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò. ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tóun bá ní kóun máa sọ, ó ní pé òun ò bá ẹnikẹ́ni ju nǹkan kan, òun ò sì fẹ́ ọkọ lọ́kọ. ó ní òun máa ń bọ̀wọ̀ fún àwọn fáǹsì ọkọ òun, ṣùgbọ́n kí ẹnikẹ́ni má gbìyànjú láti bá òun fẹ́ ọkọ òun. ó ní wípé òun ò fẹ́ ọkọ lọ́kọ o, ọkọ àti ìgbà èwe òun sì ni òun sì ń fẹ́. Ọlọ́run sì ti ń tọ ìmọ́lẹ̀ sí ọ̀nà òun látìgbà tí àwọn tìjọ ń bọ̀ wá. Tèmítọ́pẹ́ Ayéfẹ́lẹ́ jẹ́ ká mọ̀ wípé kí ẹnikẹ́ni ṣáà má gbìyànjú rárá o láti súnmọ́ ọkọ òun, nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ iná mi mọ́ àjọ ẹ̀rùn ni. ọpẹ́ ìyìn àtògo máa ní fún bàbá wa. kò ní jù báyìí lọ lórí bó ṣe lọ lórí Kilarigbo TV lónìí. Tèmítayọ̀ Ọmọnàbọ́ládé lèmi jẹ́. àwọn fi eléyìí ṣe ìdágbére wípé tọ̀túntòsì ni ẹyẹlé fi ń kórè bọ̀ wálé. Ire owó ọmọ àlàáfíà kò ní wọ́n nílé yìí. Ire o gbàngbà.